kéèyàn ó kú tí èsì mùsùlùmí mọ́ kẹsìlẹ̀ lọ fún remembrance pé ní ọdún kan tó jáde láyé kẹ lọ lè ṣàdúrà fún kẹ kú Kùránì lọ kẹ máa kùn yín mọ́ nítorí pé owó tẹ́ mọ̀ pé yóò tibẹ̀ jáde káàtìjẹ́ àti mú ẹ̀sìn ló mọ́ Islam nílẹ̀ Yorùbá ẹ̀sìn sọ́dọ̀ dídí ọ̀pọ̀lọpọ̀ náà sì nígbàgbọ́ pé bóyá bẹ́ẹ̀ ló bá ṣe pọ̀ tó báwọn afáàbá ti ń wá lọ́wọ́ máa gbòkó àwọn alẹ̀ bẹ́ẹ̀ máa kọ́ kí eléyìí wáyé ó kí ẹni tó bá wá yapa sí ní táàjọ lágbọ̀ọ́yé pé bẹ́ẹ̀ yẹn bá ti kú ní káfíìrì òkè sẹ́ni àdúrà mọ́ ẹ̀ gbọ́dọ̀ péjọ kápẹ́ ẹ fẹ́ ṣàdúrà fún ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún mọ́ kọ́dà ẹ gbọ́dọ̀ kílèmù pé yín ṣe Islam nígbàdàn bá ṣe kérúbù náà ibà ṣe sẹ̀lẹ̀ náà kò dínà Islam nítorí tẹ́ ẹ máa tẹ́ jẹ ṣé ìfẹ́ àwọn èèyàn náà lẹ wá débẹ̀ olórin tí ò wá ti ìkúlẹ̀ wá ronú kúrò àmọ́ àwọn èèyàn tí wọ́n lọ bí 1 year remembrance ọmọbìnrin yìí ẹ̀rí nǹkan kan sọ ń pa yẹn torí pé ẹ ti máa yí pé ìyẹn tó lè dariwo pé tí wọn náà sì bímọ ṣé bí ikú rẹ dùn máa yín ni ẹ̀mí ni wọn náà sì ní lọ́rùn ẹ̀mí wò la dálẹ̀ mí ta nígbà ẹni tó lè gba ẹ̀mí nígbà tó bá wù tó lẹ́sẹ̀ ẹ̀ lọ pé mọ̀lákùnrin mọ́tì àkókò lágbájá ti tó òun náà ló ń decide pé gbogbo ẹni tó bá ti dá nǹkan mi pọ̀ mọ́ wọn lọ́hùn kò ní láforíjì mùsùlùmí nìkan ló ní ìrìn àjò lẹ́yìn ikú kásádùá. wọn kọ́ máa kúrò sí pósìtì kan lórí péjì Sọ̀bẹ́sẹ̀lú kan àdìsí ilẹ̀ tí wọ́n pè ní Àṣà Yorùbá TV ẹni tí ń bẹ ní under page náà àdìsí ilẹ̀ ni òrìṣà tó lóun fẹ́ máa bọ gan kọ̀ọ̀kálá kọ́lọ́ lè ṣèwádìí kí lórìṣà bíbọ àfi kí ọmọ gbé ọ̀rọ̀ mùsùlùmí mi wá kọ́ máa gbọ́rọ̀ àwọn kírísítẹ̀n wá kọ́ máa gbé ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà wá lánìyàn pé bóyá òun wá ṣọ̀kan ìṣọ̀kan kọ́ yẹn o ìdàlúrú ni àdìsí ilẹ̀ ni fèsì ẹ̀sìn pósìtì yìí ni wípé ó ní Ẹgbẹ́ Ọ̀run pé ọdún kan tó jáde láyé àwọn àáfàá ṣàdúà fìdáwù fún tẹbí tará ló wà níbi fìdáwù náà Basirat Mọ́rẹ́níkejì Adélékè lórúkọ tí Ẹgbẹ́ Ọ̀run jẹ́ gan-an kó tó di wòlíì ńlá nínú ìjọ kérúbù àti sẹ́ráfù ìyẹn ẹ̀sìn tí ọkọ ẹ̀ Apostle Moses Adélékè sí ìtumọ̀ ẹni wípé ó láwọn àfáà wọ́n ṣàdúrà fìdáwù fún Basirat Mọ́rẹ́níkejì tí gbogbo èèyàn mọ̀ sí Ẹgbẹ́ Ọ̀run wọ́n rà pé ọmọbìnrin yìí jáde láyé ní last year tí ó dá yánpanyán nílẹ̀ láwùjọ àwọn mùsùlùmí táwọn àfáà táwọn sọ̀rọ̀ lórí ẹ̀ ẹlòmíì gba bí ìbánikẹ́dùn ìkanilá wọlé láti lè fẹ́ bí gbogbo ọ̀rọ̀ yẹn dànù látara pé sẹ́mi kẹ́yìn náà nílọ́rùn ni lódodo ẹ̀mí ní kálukú wa náà nílọ́rùn àmọ́ bí èèyàn bá ní dísì ilẹ̀ ìyẹn ti lọ ǹjọ́ yẹ ká tọ́ra àwọn mùsùlùmí kan tó bá jẹ́ pé lódodo ni pósìtì Àṣà Yorùbá TV yìí sọ yẹ kára àwọn mùsùlùmí kan kí wọ́n lọ lè ṣàdúà pé ó pé ọdún kan fún ẹni tó jáde láyé táwọn náà sì fìdí ẹ̀ múlẹ̀ wípé mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó padà wá di wòlíì ńlá nínú ìjọ kérúbù sẹ́ni tó bá ti fi ìsìláàmù ńlẹ̀ ṣé ìyàpẹ̀nu bẹ́ẹ̀ bí pé kí mùsùlùmí ó ṣàdúà fún ìjọ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ mùsùlùmí pé kọ́lọ́n bá wa kẹ́ àlìjánnà fìrìdáùsì yìí tí àwa nígbàgbọ́ sílẹ̀ fẹ́ kọ́lọ́n fi sí ni àbí ẹsẹ̀ ta lẹ fẹ́ kí ó so mọ́ gẹ́gẹ́ bí gbàgbọ́ tó ń ní. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí sèwí pé bóyá ní tí wọ́n ṣe yìí wọ́n ń fẹ́ fìfẹ́ hàn kí kálukú ká fìfẹ́ bára wa lò ìfẹ́ ò débi ẹ̀sìn fìdáwù tí Àṣà Yorùbá mẹ́sàn bí wípé wọ́n lọ sí fìdáwù fún ṣé fìdáwù bẹ́ẹ̀ nù òsàbíbọ̀ mùsùlùmí ló nígbàgbọ́ ń pa kéèyàn ó kú ààrẹ rí fún ká sì sàrà fún ká ṣàdúà fún ká tẹ̀ máa kúrò ẹni jọ ọpọ́dún kan ọpọ́dún méjì ọpọ́dún mẹ́ta eléyìí ọ̀lẹ́rìí àṣìṣòfò ni kọ̀nfàmù lọ́gbọ́n yẹn o àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ sápáná lọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa kan bẹ ó yà sọ́nà méjì pé bẹ́ẹ̀ bá lọ báyìí ó ṣe déédéé bẹ́ẹ̀ bá gba báyìí ó ṣe déédéé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ kò lójú méjì ojú kan ni live lọ́yẹ̀ kí n ṣe fídíò mi yìí tí kì í bá jẹ pé torí àwọn ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ kó jẹ jáde àmọ́ live yẹn ó sì gùn nítorí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kó wọnú ẹ̀ àmọ́ àwọn Facebook wọ́n delete ọ̀pọ̀lọpọ̀ fídíò mi láti bíi March pẹ̀lú reason wípé wọ́n ní space lórí Facebook àwọn tọ́ bóyá èmi nìkan ló wá ń ṣẹlẹ̀ sí bóyá ń ṣẹlẹ̀ sẹ́lómi náà bẹ́ẹ̀ o ìyẹn ò yé mi sí but ọ̀rọ̀ ẹ̀sìn wa ní ojú kan níbò míì ó sì lójú méjì tọ́rọ̀ kan bá wá wípé ọ̀rọ̀ yìí lójú méjì bẹ́ẹ̀ bá sí báyìí ó ṣe déédéé bẹ́ẹ̀ bá lọ báyìí ó ṣe déédéé mú kí fúnra gbájá lórí mọ́síálà yìí ọlọ bẹ́ẹ̀ mú kí fúnra yìí náà ọlọ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ́ẹ̀ kò lójú méjì ntọ́nà ògùn ẹnìkan
tọ́lọ́wọ́n bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run gbogbo tó bá yàtọ̀ ṣẹbọ òun lè yáfi èèyàn òun lè forí jìyàn. Ọmọbìnrin tí ọ̀rọ̀ rẹ̀ dá yánpanyán nílẹ̀ ní láti èyí kódà kó kú sílé aṣẹ́wó kéèyàn kú sílé ọtí lópin ìgbà tá a bá ti mọ̀ pé mùsùlùmí ni alẹ́ tọ́ka sí kéèyàn ó sì kú síbi tí a mọ̀ pé ààyè yìí o òrìṣà lọ́wọ́ bọ́m̀bẹ̀ kódà bí ń pèrè ní mùsùlùmí tẹ́lẹ̀ kò ní kó wa ń fà àwọn ibi tó kú sí wọn àwọn náà ni wọ́n sìn tó rásìrì rẹ̀ ti túbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìbẹ́sìn yé bóyá àwọn ọ̀wà kan tí ò débi ẹbọ mọ̀ wípé kéèyàn pa irun tì kó lóun ò kí mọ́ ó burú jẹ́ ní tí ń sèṣìn náà lọ ó burú jọ mọ́ ti lọ mọ̀ torí pé Ọlọ́run ló wí bẹ́ẹ̀ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run gbogbo ń tó bá yàtọ̀ sẹ́bọ òun lè forí òun lè decide. Amẹ́bọ ìbọ́lọ́hún wórogún ìfìsìláàmúlẹ̀ tí èrí ẹ̀ lágbá nínú ẹ̀sìn wa pé man badala dinahu faqtuluhu. Gbogbo ẹni tó bá mọ̀ ọ́n mọ̀ tó bá ṣe bàdílé ẹ̀sìn pé òun ò ṣẹ̀sìn kan mọ́ òun ò ṣe ìsìláàmù mọ́ faqtuluhu tó bá jẹ́ pé lùtà àti lùfin ẹ̀sìn ni kò ní fara rí lọ. Amọ̀lùwà yìí ṣe lùtà àti torí pé ìwọ́tọ̀ pé Ọlọ́run ọba lẹ́yọ̀ kan òfin ilẹ̀ pọ̀ kan ṣoṣo ní Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ní Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo òfin Ọlọ́run ló ń tẹ̀lé lẹ́ẹ̀kan náà lọ́ba yíbìrì lọ́ba ní ọ̀sẹ̀ ìsìláàmù mọ́ sẹ́rí ẹ̀ ló yí ni àbíbo lọ ti ṣe àgbákò òfin Ọlọ́run láti lè jẹ́ kí ìlú lálàáfíà ni wípé ó ní àdùn nínú ẹ̀sẹ̀ wa torí pé ẹni tó bá ti dènà yẹn pé Ọlọ́run sọ́nà tí wàá pé méjì ni àbí Kùránì yẹn kì í sọ̀rọ̀ Ọlọ́run mọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa dà lóru ni ìyẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tó pèrè níta lọ́lọ́run àbí nǹkan yẹn kí ni padà ń ṣe lórí mídíà ìṣèbí padà ń dà lóru náà ni abòrìṣà gan ó yẹ kí wọ́n mọ̀ pé kì í sara àwọn kì í sórí jìnnà abòrìṣà torí pé ìgbà ó gan lọ́ba yẹlẹ̀ láti kọ́ ń pa òrìṣà yẹn gan kọ́ mọ́ ń pa ẹ̀ àmọ́ bí ọba mọ blọọgì Islam kọ́ mọ adébígbà tí ń lọ wájú lu ẹ̀yìn tí ń ẹ̀yà mùsùlùmí wọn lẹ́ni tí ń yan adélébọ̀ àti abilékọ tó bá ti bára wọn sàṣìgbẹ̀ tó bá ṣe sìná ẹni tó lọ́kàn lé ẹni tó láyà lé ẹ̀sìn wọn ni kí wọ́n pa àwọn ẹ̀wọ̀n tẹ́sí wọn mú wá ẹ̀sìn tí tó wá mú mọ́gùn wá ń kọ́. Fìdáwù láṣù yẹn ganan kò sínú kásì sàrà àfọkù nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé kásì dìfà òfọkù ká tó wá jẹ́ pé ká mọ́jọ́ fọkù 40 days ní 1 year ní 3 years ní téèyàn ti kú ni eléyìí sáré ìsìn wa ok ká wá ṣàdúà fún ẹni tó ti kú àwa mùsùlùmí la ní àwọn làní kásì sàrà torí èrí wà fún ẹ lè rí ẹlẹ́sìn míì kí wọ́n ní lànà kan lẹ́yìn pé tó máa ń bọ̀rọ̀ lọ pé àwọn bàbá àwọn lọ́hùn wọ́n ti fọwọ́ rọ gígí kan wọn ò ní kíní kan wọn ò lè bá kí wọ́n ṣe sàárà kí wọ́n gbé kànga wípé lánìyàn pé gàgà yìí olókùn àtàwọn yẹn bá mú kọlọ̀ lè bá òkú àwọn torí pé wọn ò nígbàgbọ́ pẹ̀lú ìrìn àjò lè kíámọ̀ àwọn mùsùlùmí ta nígbàgbọ́ pẹ̀lú ìrìn àjò lè kíámọ̀ àwọn làá máa ṣe sàárà fókù ó gbọdọ̀ wá wà níbàámu bí ìsìlámù sí ní ká gbé ká ṣe torí pé ẹni tọ́lọ́run fi rán bóòlù ti ṣe tiẹ̀ ṣe tọ́lọ́run gbọ̀n náà sallallahu alaihi wasallam lọ́rùn wọn àbọ̀ ẹnìkan òfin Ọlọ́run nínú Al-Qur'ani ojú kan tí Ọlọ́run tó fi fòfin lélẹ̀ lórí gbogbo ẹni tó bá kú lórí pé ó kú ní káfìrí Suratu Tawbah àyà 113 Ọlọ́run ní ma kana linabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikin Ọlọ́run ní kọ̀tọ́ fún Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa tọrọ kí wọ́n máa ṣàdúrà fẹ́ni tó bá ti kú lẹ́lẹ́bọ ẹni tó kú ní káfìrí ẹni tí ò ní gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run lọ́kan ṣoṣo walau kanu uli qurba Ọlọ́run ní kódà kí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn min ba'di ma tabayyana lahum annahum adhabul jahim lópin ìgbà tó ti hàn sí yín pé ẹni yìí o èrò náà jahannam ni èrò náà jahannam nídìí àdúrà fún ọmọ Ọlọ́run bá akẹ́lágbájá Ọlọ́run ní kò sáàyè kò sí ẹni tọ́lọ́run gùn kọ́dà Ànábì Ibrahim bó ti jẹ́ ànábì Ọlọ́run tó bó ti làmìlaka tó nídìí ẹ̀sìn Ọlọ́run ògùn àdìsí kan wà tó wà ní Sahih Muslim tí àbí òdèrè àgbà wà mò ń kájú Ànábì sallallahu alaihi wasallam pé istasantu rabbi ó ní mo gbà yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba mi á ní astaghfiru li ummi kó gbà mí láàyè kí n ṣàdúrà fún yá mi kí kọ́lọ́run foríjìn kọ́lọ́run kẹ́ falamu yazanli Ànábì Ọlọ́run ní òun ò gbà mú láàyè kó wọn tọrọ àforíjì fún wa tazantuhu an azura qabraha fa adhina li ó ní mo wá gbà yọ̀ǹda kó kí bọ́ọ̀ bá lè gbà mí láàyè kí n ṣàdúrà fún ìyá mi gbà mí láàyè kí n lọ lè bẹ sàárè rẹ̀ wò torí pé ká lọ bẹ sàárè òkú wò kódà kọjá sàárè àwọn káfìrí ìyẹn tuzakirul maut yóò máa jẹ́ pé ìrántí ikú pa wa náà ẹ̀mí tí ń bẹ lọ́rùn tí wọ́n tọ́ lọ yóò kà wá náà jọ kan Ọlọ́run ò bùn ẹnìkan Ànábì sallallahu alaihi wasallam kọ́ àwọn èrò lẹ́yìn wọ́n débi sàárè ìyá rẹ̀ láàrin Mákà sí Mádínà wọ́n sọkún ọgbà yọ̀ǹda pé Ọlọ́run jẹ́ kí n ṣàdúrà fún kọ́kẹ́ Ọlọ́run ní kò sáàyè ẹ̀ ó ti kú ní káfìrí ṣe ń tọ́lọ́ ìyá Ànábì sallallahu alaihi wasallam ṣe lọ́nà wà bọ̀ ẹnìkan ẹ̀ àwòlí ọmọ wòlíì àti ọmọ àwọn wàlí Ọlọ́run àwọn tó ti kọjá kò sí ẹni náà yàwó mọ́lá yàwó mẹ́yìn kò sí onítọ̀hún
Ọlọ́run ọ̀bẹ nìkan sọ̀rẹ́ kẹ́nìkan ní àdúrà kan bí àfàyèsí láì gbà Ọlọ́run ló lè decide tiwa ni ká ṣe ká ṣàdúà òun náà ló ní abẹ́hùn ntí ó bá wá ṣe òun náà nínú kádàrá tó bá wù náà ni ó tún ṣe bó bá tún wá gba sùúrù lórí ntí ó bá ṣe nínú kádàrá náà lọ́wọ́ ìwọ ni ọmọ ṣe nàtó kódà bó bá kú ní káfíìrì tó bá kú pẹ̀lú nífà tó ń ṣe yìí sọ̀hún ọ̀ndọ̀lẹ́ aláyẹ̀wò gbogbo tó gbé ẹ̀ jáde nínú ẹ̀sìn lọ ń dánwò ọ̀nígbàgbọ́ sọ́lọ́hún kọ́ tó ṣe kíní kàfé kan ní ẹ̀ bá yẹ̀wò ìwọ lọ́dà kí n ṣe ọmọ ẹ̀dá bíi tiẹ̀ ní decide nínú ayé ẹ̀ wọ́n sì ń kílẹ̀ mọ́ mùsùlùmí ọ̀hún wọ mọ́sálásí àmọ́ nínú pé mọ́ wúra rẹ̀ ràn àràgbé láyé iná lọ bá débẹ̀ bọ́ ọ bá kú pẹ̀lú yẹn àwọn lè lérò pé mùsùlùmí ni ẹ́ kí wọ́n máa ṣàdúrà fún Ọlọ́run ò ní sí tó inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha àdéhùn Ọlọ́run nìyẹn kò ní forí jẹni tó bá kú pẹ̀lú ẹbọ kò sáforíjì fún ṣe ń tọ́lọ̀ bá nípa sánà bẹ́ẹ̀ bá sì dìnnà àdísì wà ní sọ́yìn Muslim àbúrò rẹ̀ lọ́gbà àdísì náà wọ́n lọ́la àbí àparí àwọn olùmọ̀ wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ ìmùlẹ̀ ti rí tàbí sánà gbé àlà umma gifiri àbí wà ùmí Ọlọ́run bá ń kẹ́ bàbá mi bá ń kẹ́ ya mi ẹ̀ lé bá kò sí tíra àwọn tẹ̀ ti fẹ́ bá kò sí torí pé wọn ò kú ní mùsùlùmí ṣe lọ́lọ́run àbọ̀ ẹnìkan òbí ẹnìkan ò ní síláyé àfẹ́ ẹnìkan ò ní síláyé tó bá ti kú nílànà ẹbọ kọ́dà bí wọ́n ṣàdúrà fún ọ̀sìn níláàánú ẹ̀ tọ́lọ́run ọba tọ́da Ọlọ́run lọ́dà pọ́pọ́sì tọ́lọ́ ni ó wá lò láyé ó ti lò ó ti sáfún tó wá sí èèyàn kú ní kúfúrú àwọn kan máa jáde wọn olórin kan tó lòun sí Islam mọ́ tó bá fi lè kú àwọn àfà tó bá débi òkú rẹ̀ ẹ̀ wá ronú kúrò ẹ̀ tí ẹ̀bẹ̀ Ọlọ́run ìdáyà fún ẹni tí bá ń ṣe mùnáfìkì tí ń ṣe nìfà tí ò tí ì kú láyé lèyàn máa ṣàdúà ìdáyà fún pé Ọlọ́run bá fọ̀nà mọ́ torí pé ìdáyà tàwùfíìkì bí yàdìlá ká ṣàdúà fún yà pé Ọlọ́run fọ̀nà mọ́ kó wá sí tàwùfíìkì kò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run náà ní máa fọ́nà mọ́yàn bí màálẹ̀ nínú ìdáyà bá ti wọnú ọkàn yẹn ní sinna nìyọ́n máa rí sèpé ẹgbọ́n náà wò síbi tí lè bọ́lọ̀ ní. àmọ́ bí kò sí tọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀wù bíi tí nǹkan dàrú dé bolẹ̀ ti fẹ́ rírú ẹ̀ lágbàáyé kéèyàn ó kú tí èsì mùsùlùmí mọ́ kẹsìlẹ̀ lọ fún remembrance pé ní ọdún kan tó jáde láyé kẹ lọ lè ṣàdúrà fún kẹ kú Kùránì lọ kẹ máa kùn yín mọ́ nítorí pé owó tẹ̀ mọ́ pé yóò ti bẹ̀ jáde káàtìjẹ́ àti mú ẹ̀sìn ló mọ́ Islam nílẹ̀ Yorùbá ẹ̀sìn sọ́dọ̀ dídí ọ̀pọ̀lọpọ̀ náà sì nígbàgbọ́ pé bóyá bẹ́ẹ̀ ló bá ṣe pọ̀ tó báwọn afábá ti ń wá lọ́wọ́ máa gbòkó àwọn alẹ̀ bẹ́ẹ̀ máa kọ́ kí eléyìí wáyé ó kí ẹni tó bá wá yapa sí níta àjọ lágbọ̀ọ́yé pé bíyẹn bá ti kú ní káfíìrì òkè sẹ́ni àdúrà mọ́ ẹ̀ gbọ́dọ̀ péjọ kẹfẹ́ fẹ́ ṣàdúrà fún ẹ̀ gbọ́dọ̀ ṣàdúrà fún mọ́ kọ́dà ẹ̀ gbọ́dọ̀ kílèmù pé ẹ̀yin ṣe Islam nígbàdà bá ṣe kérúbù náà ibà ṣe sẹ̀lẹ̀ náà kò dínà Islam nítorí tẹ́ ẹ̀ máa tẹ́ jẹ ṣé ìfẹ́ àwọn èèyàn náà lẹ wá débẹ̀ olórin tí ò wá ti kúlẹ̀ wá ronú kúrò àmọ́ àwọn èèyàn tí wọ́n lọ bí 1 year remembrance ní ọmọbìnrin yìí ẹ̀rí nǹkan kan sọ́npa yẹn torí pé ẹ ti máa yí pé ìyẹn tó lè dariwo pé tí wọn náà sì bímọ ṣé bí ikú rẹ̀ dùn máa yín ni ẹ̀mí ni wọn náà sì ní lọ́rùn ẹ̀mí wò la tálẹ̀ mí ta nígbà ẹni tó lè gba ẹ̀mí nígbà tó bá wù tó lẹ́sẹ̀ ẹ̀ lọ pé màlákùnrin mọ́tì àkókò lágbájá ti tó òun náà ló ń decide pé gbogbo ẹni tó bá ti dá nǹkan mẹ́pọ̀ mọ́ wọn lọ́hùn kò ní láforíjì mùsùlùmí nìkan ló ní ìrìn àjò lẹ́yìn ikú kásàdúrà fókù kábẹ́lọ́n kọ́lọ́ wọn kẹ́ wọn kásì sàrà pé ìsàmọ́tàlẹ̀ ìsànù kọ́ta aníwà máa lùkù bí yẹn bá ti kú iṣẹ́ rẹ̀ ti dún àfi nǹkan mẹ́ta sọ́dọ̀kọ̀tù járíà sàárà tó ṣe tí ò dúró ọkọ̀ mọ́sálásí ogun gé táwọn èèyàn jòkó lábẹ́ ogun gé èso ọgbẹ́ kànga ọgbẹ́ bọ́ọ̀wù ọkọ́lé ilé ìsinmi fáwọn èèyàn táwọn èèyàn jàǹfààní lẹ́yìn ẹ̀ àwọn ẹni sọ́ọ̀lì ìyáde òun náà àbọ̀ máa retí ń ṣàdúrà fún àwọn ẹlẹ́mìí yòó tá fa òbí bó ti wá nìyẹn àbí ẹni tó ní mímọ̀ tí ń ṣàǹfààní fáwọn èèyàn bọ́ọ̀ bá sí láyé má ìmọ̀ tó wúlò fáwọn èèyàn yóò mọ̀ jàǹfààní fún àbọ̀ máa rí tí ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ gbogbo àwọn yòókù tí wọ́n kílèmù ẹ̀sìn ẹni kí wọ́n sọ fún wa pé ǹjẹ́ bí yẹn bá ti kú tán àdúrà lè bá kílẹ̀ rí ẹ̀ nínú ìwé ẹ̀sìn tiwọn ṣé ẹ̀yin tí ẹ̀tì dàrú bóyá yàsílẹ̀ kà fi sàwá kà níbi múlíkù níbi dàlẹ́ ìlú ni tọ́lọ́wọ́n àtàlẹ́bí ògbéra yín tẹ̀lọ́ lè kà nílé onílé yẹn ǹjẹ́ àwọn tiẹ̀ lè sọ pé ẹnìkan kú ókè ẹsẹ̀ fáwọn lọ́sàdúrà fún kú ọ̀run wípé ókè tí àṣà Yorùbá fi wọn dá sí ti fi ń gbé wa ní tí ń fẹ́ náà ní gbígbọ́ sàfẹ́ mọ́ pé ẹ̀yin mùsùlùmí kàtẹ́ yín bá ní ọ̀dà àwọn àfáà yín kàtẹ́ àwọn ará yín kàtẹ́ tó náà lè ṣàdúrà fún ẹni tó kú ti pọ́dún kan wọ́n kàn kílèmù mùsùlùmí ni wọ́n kì í ṣe mùsùlùmí àdàlúrú ni wọ́n ìyẹn ni máa jẹ́ bànújẹ́ fún yàn ìgbà tí mo wo fídíò